omi Khal gbogbo àwọn tí mò ń sọ tá ń ròyìn láti gbà yìí wá kò sí ètò wọn nù rẹ o omi Khal 200 naira rẹ wá o omi Khal tí mo dẹ̀ ń sọ fún ẹ ike kan tó bá lò lójoojúmọ́ oṣù kan ò tí lò tán lé 200 naira ìwòsàn tí wọ́n ń bẹ lára Khal inú rírun iṣẹ́ tó lọ́run rán Khal wá ṣe fún ọnù o òun lọ lọ́run kókó wá mú inú rírun yẹn kúrò ìwọ sáà mú omi tó mọ́ kọfí Khal sí méjì sí kọ́ lẹ́ni tí inú rírun kò mú yóò lọ ni o orí fífọ́ iṣẹ́ tí Khal wá ṣe ni o ara gbígbóná iṣẹ́ tó lọ́run rán Khal wá ṣe nínú ayé wa ni o ara iṣẹ́ àwọn koná jù ẹ̀yin ẹ jẹ́ kó mi ó lọ́wọ́rọ́ ẹ̀dá Khal sínú omi náà bẹ́ẹ̀ bá alábàtò sáúdà ẹ̀dá sí tó jẹ́ oil ẹ̀ tàbí olive oil ẹ wá mú aṣọ tó clean ẹ wá ra máa fi ba ẹni yẹn lára bí bá ti ń rí báyìí làgbá kò dé bá orí fífọ́ bí bá ti ń rí iṣẹ́ làgbá kò dé bá ara gbígbóná iṣẹ́ tọ́lọ́run rán Khal wá ṣe ni o akokoro yọ̀rọ̀ àbẹ́yìn dùn ẹ́ omi Khal ni ọbù síbẹ̀ o yóò yọ ìdọ̀tí tàbí tá à ń pè ní virus tí ń bẹ ń bẹ yóò yọ dànù ni o iṣẹ́ tọ́lọ́run rán Khal wá ṣe ni o ọ̀nà fún wa nù ọ́ mọ Khal sí iṣẹ́ Khal ni kọ́nà fún ọmọ dòyàn ọmọ tó yẹ pé ẹ sáà rí pé gbogbo àwọn irun orí rẹ̀ nǹkan ti bàjẹ́ bíi gbidigbidin èélá àwọn nǹkan kan tí ò dáhùn kòkòrò orí ọmọdé ẹ fọ́ orí ọmọ náà ẹ wá fi omi tẹ́ ẹ fi fọ orí ọmọ náà ẹ fẹ́ Khal sí tẹ́ ẹ bá fẹ́ Khal sí tán ẹ wá fọ orí náà ẹ fi omi Khal yẹn fi fọ orí náà bẹ́ẹ̀ bá rí black seed oil ẹ fi ra sẹ́ẹ̀rí omi Khal tẹ́ kọ́kọ́ fi fọ́hùn ó ti pa ìdọ̀tí bẹ̀ pátápátá bẹ́ẹ̀ bá fi olive oil rà yóò jẹ́ kí irun yóò tètè kún tí ó dẹ̀ mọ́ dán tàbí black seed oil yóò jẹ́ kí kòkòrò yóò tètè kú á dẹ̀ tún ṣe kí ni á tún mọ́ dán iṣẹ́ Khal ni o. òyì ojú inú kíkan iṣẹ́ Khal ni o tọ́lọ́run rán Khal wá sí nínú ayé wa ọlọ́run ló rán o òun ló sì fi báràkà sí la pé ẹ máa lo Khal káyé yín ó dáa lẹ́yìn àwọn méjì kan wà tó yẹ pé ẹlẹ́kọ̀ọ́ sọ pé kó má débi omi Khal ẹni tó bá lóyún nú ẹ má jẹ́ kó mọ Khal ẹni tí ọ sábà dẹ̀ mọ́ tá ń pè ní ọgbẹ́ inú ẹ má jẹ́ ó débi Khal lẹ́yìn àwọn méjèèjì kò síṣẹ́ tó rán Khal tí ò sí lára àwọn ìwòsàn tí ọlọ́run rán Khal wá sínú ayé nu ṣùgbọ́n ẹni tó bá ní ọgbẹ́ inú tá a mọ̀ ní ọ́zà tàbí ẹni tó bá lóyún nú ẹ má jẹ́ kó mọ́ ọ̀rọ̀ ẹni mo sọ fẹ́ nìkan jọ kẹ́ ó bá ní ẹ lóyún ògùdọ̀ mú a jẹ́ pé yóò ṣẹ́yún nù ìyìn sọ fún ọ pé yóò ṣẹ́yún o kò ní ṣẹ́ oyún o àmọ́ kò dáa kó mọ́ bá affect ọmọ tó pé ọwọ́ fẹ́ ṣẹ́yún ọwọ́ lọ́mú Khal ọ̀ ń dààmú ara rẹ oyún jíjẹ́ ò sínú Islam oyún jíjẹ́ gbogbo àgbáyé ní sọ pé ẹ má débẹ̀ ẹ má dán wò bí ìgbọ́ bá po didi èèyàn ni tó bá wọ pé nítorí pé àfáà ti wá sọ pé ẹni tó bá lóyún ògùdọ̀ mú Khal kó mọ́ bá ṣẹ́ oyún ìyìn sọ pé kó mọ́ bá ṣẹ́ oyún wọ́n ní olóyún ò dáa kó mọ̀ Khal kó mọ́ bá affect ọmọ so tá ń pè ní Khal water ó dáa púpọ̀ kí mùsùlùmí kó mọ̀ fi ṣe ìwòsàn toilet disease ni wọ́n ń dààmú obìnrin nítorí fi Khal ṣe ni ní toilet disease ọmọ dà sínú omi tó ọmọ fi wẹ̀ ọmọ fi tábà àwọn ẹlẹ́kọ̀ọ́ tó wọ́n sọ pé tó bá rí omi tó bá gbóná ó dà Khal sínú omi yẹn obìnrin wa máa jókòó lé tí yóò máa jó ní ojú ara pẹ̀lú omi Khal tó bá wá kú ọmọ ẹ̀ tán ó tún lè fi fọ ojú ara ìtànkpé ní toilet disease yóò lọ ní o iṣẹ́ tọ́lọ́run rán Khal wá sí nínú ayé wa nù ẹni tí wọ́n máa ń bínú sá ìbínú òjijì kó mọ́ ti sọ̀rọ̀ ìbínú ni o ìbínú ni Yorùbá ń pè ní inú fùfù omi tó bá clean dáadáa àwọn baba wa láyé jọ omi àlùwàlá làwọn máa ń lò àtomi àlùwàlá àtomi tó clean ètò bá sá wúwo ní olónú rẹ̀ omi tó bá mọ́ dáadáa tọ́ ọ lé mu ọ wà dá zẹ́mzẹ́mì omi zẹ́mzẹ́mì àtọ́ ń bọ̀ lórí omi zẹ́mzẹ́mì ọ dá omi zẹ́mzẹ́mì sínú omi náà ọ wà dá Khal papọ̀ mọ́ ẹni tí bá wá máa bínú ẹni kó máa mú gbogbo gbà àgógò tí bá ń bínú lọ́wọ́ kó lọ mú koríko nínú ilé kó tó wá bínú kó máa mú gbà tí bá bínú náà kó máa mú yóò rí i pé kò ní mẹ́gbà tí ìbínú yẹn máa tán lára rẹ̀ iṣẹ́ Khal ni o ara àwọn ìwòsàn tọ́lọ́wọ́n bá tó sẹ́ndì sí wa nìyẹn bọ́ àmọ́ lò
àkínlò wáì àwa mùsùlùmí ládùúrún tọ́lọ̀ ń gbélé àlọ́ góòdì ń bẹ lọ́wọ́ kí ló tà ń dànù wáì Khalu ọ̀tà iṣẹ́ rẹ̀ pọ̀ tá a lè máa ṣàlàyé torí àkókò àwọn bá béèrè àlàyé rẹ̀ á sọ fún ọ Khalu ọ̀tà nù.